A tún kí wa káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń wà ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní ọjọ́ ajé. A tún wà lórí ìkànnì Lockdown TV lórí ètò àgbẹ̀ lọ́ba. Orúkọ mi náà ni Omofoloruncho Akan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọlọ́run aláàgò. Orúkọ tèmi náà ni a ti mọ̀ sí Timothée Akande tí a ti mọ̀ sí T-Bless. A ti dé bí a ṣe máa ń dé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí a mọ̀ sí ọjọ́ ajé sí orí ètò tí a pè ní àgbẹ̀ lọ́ba. Àbí a bá wò á rí i pé a rí àlejò kan ní apá òsì wa ń bí, àwọn náà wọ́n á dárúkọ wọn fún wa. Orúkọ tèmi náà ni Akan Noah, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ etablissement Korede Farms. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Korede Farms. Ní Korede Farms, kí ni àwọn nǹkan tí ẹ̀ ń ṣe níbẹ̀? Ká sáré ká béèrè àwọn àlàyé díẹ̀ níbẹ̀ ká tó wọ orí ètò wa gangan. Ẹ ṣeun olóòtú. Ní iléeṣẹ́ etablissement Korede Farms, a ń ṣe àwọn nǹkan ọ̀sìn ńbẹ̀, a sì tún bójútó àwọn ètò àgbẹ̀. A sì tún máa ń fáwọn èèyàn ní ìmọ̀ nípa ètò àgbẹ̀ àti. A tún máa ń fáwọn èèyàn ní ìmọ̀ràn ẹja dúró bẹ́ẹ̀ bí àwọn èèyàn bá fẹ́ sí ẹ ti ń polówó àti nìkan ìpolówó lórí ètò wa. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Korede Farms. Àwọn ìbéèrè kan la fẹ́ béèrè lọ́wọ́ yín lórí ètò àgbẹ̀ lọ́ba. Kí ni ìtumọ̀ àgbẹ̀? Ẹ ṣeun. Nǹkan tó yé mi nípa iṣẹ́ àgbẹ̀, a lè pe iṣẹ́ àgbẹ̀ nípa iṣẹ́ dídá oko àti sísin nǹkan ọ̀sìn. Ṣùgbọ́n ní agbègbè kan, ohun tí àwọn èèyàn ń kà sí iṣẹ́ àgbẹ̀ òun ní dídá oko, gbígbin nǹkan ọ̀gbìn. Ìyẹn nìkan lójú wọn iṣẹ́ àgbẹ̀ nìyẹn. Iṣẹ́ àgbẹ̀ ò sì pín síbẹ̀. A gbádùn àwọn àlàyé yín ní kíkún. Lóòótọ́ ni ní agbègbè wa àwọn nǹkan táwọn èèyàn mọ̀ ní pé bí a bá ti ń roko nìkan òun ni iṣẹ́ àgbẹ̀. Nǹkan tẹ́yìn jẹ́ kó yé wa náà ni pé kì í ṣe oko nìkan ni àgbẹ̀. Ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wò wá nílé, òun náà ni àlejò wa ti sọ fún wa. Òun náà ni pé kì í ṣe iṣẹ́ àgbẹ̀ nìkan, bóyá ká roko nìkan ni là ń pè ní àgbẹ̀. Àwọn nǹkan tún rọ̀ mọ́ òun náà ni wọ́n ti sọ fún wa. So fún àfikún lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè kún ìbéèrè tí wọ́n béèrè. Lóòótọ́ ẹni pé kì í ṣe kí a dá oko nìkan ni a mọ̀ sí iṣẹ́ àgbẹ̀. So ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni pé irú àwọn ènìyàn wo ló ń ṣe iṣẹ́ àgbẹ̀ yìí? Ẹ ṣeun gẹ́gẹ́ bí ìbéèrè yín. Gbogbo ènìyàn pátá ló lè ṣiṣẹ́ àgbẹ̀. Gbogbo ènìyàn pátápátá ló lè ṣiṣẹ́ àgbẹ̀. Ẹni gbogbo ènìyàn ló lè ṣiṣẹ́ àgbẹ̀? Bẹ́ẹ̀. Rárá o. Ṣé bẹ́ẹ̀ ṣá? Gbogbo èèyàn kọ́ ló mọ bá a ṣe mú ọkọ́, bá a ṣe mú àdá. Lóòótọ́ lẹ sọ pé kò sí gbogbo ènìyàn ló mọ bí a ṣe ń mú ọkọ́, bí a ṣe ń mú àdá. Ṣùgbọ́n ẹlòmíì ní owó tó lè fi dá oko. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn ó lè gba àwọn ènìyàn tó sì máa fìnánsì wọn fún iṣẹ́ oko ẹ̀, yóò sì máa tẹ̀síwájú. Òun gangan bẹ́ẹ̀ yẹn ó ti di àgbẹ̀ fún ara rẹ̀. Kò mú ọkọ́ o, kò mú àdá o, but nípa níyọ owó ẹ̀ láti gba àwọn èèyàn sí iṣẹ́ pé ẹ má bá mi ṣá oko, ẹ bá mi dá oko báyìí, àgbẹ̀ mi òun náà. Ok. Ìdí tí wọ́n sọ pé gbogbo ènìyàn ló lè ṣiṣẹ́ àgbẹ̀ nìyẹn. Ohun tẹ́ ń sọ sí ni pé gbogbo ènìyàn ló lè ṣe iṣẹ́ àgbẹ̀. Ìbáà jẹ́ olówó, ìbáà jẹ́ tálákà, gbogbo èèyàn ló lè ṣe iṣẹ́ àgbẹ̀. Àlejò wa, gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tí ẹ fi fún ẹnì kejì mi, mo tún ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ọ̀nà wo gan ni a fi ń ṣe àgbẹ̀ yẹn? Ọ̀nà wo ni? Ọ̀nà tí a lè fi ṣiṣẹ́ àgbẹ̀ òun ni wípé èèyàn lè dá oko, èèyàn sì tún lè sin nǹkan ọ̀sìn. Oko dídá yẹn, ọ̀nà báwo ni èèyàn ṣe lè gbé oko dídá yẹn gbà tí èèyàn á rí nǹkan tó ń fẹ́ lóko? Ẹ ṣeun olóòtú. Ṣé ẹ mọ̀ wípé gbogbo nǹkan láyé yìí sìn ó fẹ́ sí àtúnṣe? Ẹlòmíì wà ó lè dá oko kó gbin nǹkan kó má bójútó, ẹni yóò sì máa kára ẹ̀ sí àgbẹ̀. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò lè rí èrè kó jáde ńbẹ̀, but òun nígbà wọn máa sọ pé àgbẹ̀ lòun.
ìgbà tí o bá ti lè bójútó nǹkan tí o gbìn dáadáa kí o falẹ̀ mọ́ o lè rí nǹkan tó dára nínú oko. mo gbọ́ ìdáhùn yín dáadáa. Àbójútó ṣé kéèyàn lọ sóko kéèyàn máa lọ wo nǹkan tó ń gbìn ni àbí ní àbójútó yẹn kí ni nǹkan gangan téèyàn lè ṣe tí àbójútó yẹn nǹkan ní èèyàn lè mú jáde nípa àbójútó tẹ̀ ń sọ yẹn gan. ṣé ẹ rí nípa ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ ìbéèrè tẹ́ béèrè yẹn mo ti sọ tẹ́lẹ̀ nínú àwọn question tẹ́ bí mi tẹ́lẹ̀ tí mo fún yín ní ọ̀sà tẹ́lẹ̀ wípé iṣẹ́ tèmi gangan nípa technicien tẹ́ mọ̀ pé agriculture ìyẹn ní ìmọ̀ràn tí ẹ fi dá mi dúró mẹ́ ẹ̀yìn gbọ́dọ̀ máa ṣe kiri ẹni tó bá ti dá òkú gbọ́dọ̀ máa bójútó nǹkan tó gbìn báwo ni kíní ṣe jáde gbà irú àwọn kòkòrò wo ló jọ sínú ẹ̀ àwọn kòkòrò yẹn àwọn gẹ́gẹ́ bíi enemy yẹn ọ̀tá nínú oko ìyẹn gangan ló jẹ́ pàtàkì jùlọ nínú iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe kì í ṣe pé ká gbin oko nìkan kí a kó ń bẹ ká ronú ẹ̀ nìkan là ń pè ní pé a jẹ́ àbójútó nǹkan tó gbìn bẹ́ẹ̀ kọ́. Ìgbà míì gan tí a bá gbin àgbàdo sóko àwọn kòkòrò kan á mú ọrùn àgbàdo àwọn nǹkan tá à ń sọ ni pé bó òjò bá ti rọ̀ òjò á wẹ̀ dànù. òjò á wẹ̀ dànù irọ́ nìyẹn ṣé mọ̀ kòkòrò tó wà ń bẹ lásìkò yẹn kòkòrò tó jẹ àgbàdo yẹn kòkòrò yẹn ò tí ì lọ ó ti yín ẹyin síbẹ̀ tí ẹyin yẹn ti lọ jókòó sí nínú ìsàlẹ̀ kínní òlu àgbàdo yẹn but bàjísà tí ìgbàdo yẹn bá ń dàgbà sókè á má bá dàgbà bẹ́ẹ̀ títí ẹyin yẹn á fi pa ẹ̀rí wàá kèrè dídé kó ń gbà mí wàá rí wípé òlu àgbàdo ó ṣe kíni ó ṣẹ́ ó yọ dànù. kí ni nǹkan tí a bá rí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tí a lè ṣe láti dènà àwọn kòkòrò yẹn. nǹkan tá a lè ṣe láti dènà àwọn kòkòrò yẹn ni wípé a lè lọ ra àwọn kẹ́míkà tó jẹ́ pé ìjọba náwó sí àbí pé ká tọ̀ àwọn tó mọ̀ nípa tẹ̀fúntọ̀dọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ká tọ̀ wọn lọ kí wọ́n fún wa nímọ̀ sórí àwọn kẹ́míkà tá a lè lò láti lè gbógun ti àwọn nǹkan tí a rí àwọn kòkòrò yẹn. àti wípé irú àwọn àǹfààní wo ló ń bẹ nínú iṣẹ́ àgbẹ̀ tí à ń sọ nípa rẹ̀ gan-an. olóòtú àǹfààní pípọ̀ ń bẹ nínú iṣẹ́ àgbẹ̀ ẹni tó bá ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹni tọ̀hún ó kò nínú àìní oúnjẹ ẹ̀rí àìní nípa ti oúnjẹ wọ́n sọ pé bí oúnjẹ àti kíní bá kò nínú ìgbésí ayé yìí tó kù ṣe kíni ó fẹ́rẹ̀ ìyẹn ni wípé àǹfààní tó pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ ó pọ̀ gan tí a jẹ́ pé a ò tiẹ̀ lè máa dárúkọ ẹ̀ pé a ò tiẹ̀ lè kà á tán pàápàá. ṣé nínú iṣẹ́ àgbẹ̀ nìkan ni kéwàá kéèyàn ṣe àgbẹ̀ kéèyàn dáko kéèyàn jẹun nìkan ni iṣẹ́ àgbẹ̀ wà fún àbí. rárá kì í ṣe bẹ́ẹ̀ ẹ rí pé aṣọ tẹ́lẹ̀ nípa aṣọ nǹkan nípa nǹkan ọ̀sìn náà aṣọ pé nípa nǹkan dídá ìdí tí ó pé méjèèjì fún oríṣẹ́ papọ̀ ni wípé ẹni tó bá ń sin nǹkan ọ̀sìn àwọn ìdọ̀tí ìgbẹ́ tí àwọn nǹkan ọ̀sìn yẹn yà gẹ́gẹ́ pé adìẹ àwọn nǹkan kan tó jẹ́ pé ìgbẹ́ wọn tó máa ṣe kíni a lè kó àwọn ìgbẹ́ yẹn a lọ kó sóko a kó sóko ìyẹn yẹn ó máa jẹ́ pé ó máa fún àwọn nǹkan tí a gbìn sóko yẹn ó máa fún ní àǹfààní tó pọ̀ tó máa ìdí tó máa develop àwọn nǹkan tó gbìn sóko tí a bá sì wò gẹ́gẹ́ pé àkọ́rí ètò tí ẹ mú wá gbé àgbẹ̀ ló bá àgbẹ̀ jẹ́ pé ẹni tó bá ń ṣe àgbẹ̀ ó jẹ́ pé ẹni tó ní ọrọ̀ pípọ̀ àgbẹ̀ ẹni tó bá ń ṣe àgbẹ̀ àǹfààní pọ̀ nínú ẹ̀ ìdàgbàsókè adébáyé tó ẹni tó wọn ni pé a ní ọrọ̀ tó pọ̀ gan tó ní agbára tó jẹ́ pé ẹ̀yàn ò lè ṣe kíni ẹ̀yàn ò lè kà á tán ìdí rẹ̀ pé àǹfààní pọ̀ nínú ẹ̀ iṣẹ́ àgbẹ̀. a ní ọrọ̀ pípọ̀. tá a bá wò ní àpẹẹrẹ orílẹ̀-èdè ńsìn orílẹ̀-èdè tó jẹ́ pé ó tẹ̀síwájú jù lọ ìyẹn ní orílẹ̀-èdè tó ṣe kíni tó falẹ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ pípọ̀ kì í ṣe pé nípa tó ń jẹ nìkan kan o development ni iṣẹ́ àgbẹ̀ jẹ́ fún ènìyàn àti àdúgbò àti fún orílẹ̀-èdè. nǹkan tẹ́ ń sọ fún wa ni pé àgbẹ̀ ó ṣe pàtàkì àgbẹ̀ kó ipa ribiribi nínú ipò ìtẹ̀síwájú ìlú. àlejò wa a kí yín fún àwọn atótónu láti àti ìgbà tí ẹ ti ń ṣàlàyé fún wa lórí àwọn ìpele báwo ni èèyàn ṣe lè gbin nǹkan tí àwọn nǹkan wọ̀nyí á mú èso tó dára wá. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé bóyá ẹ bá ní àwọn nǹkan ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ olóòtú ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa tó wà lórí ìkànnì nípa báwo ni àwọn nǹkan ọ̀gbìn oko báwo ni àwọn nǹkan tí ẹ bá fẹ́ nípa oko ẹ bá fẹ́ pè wọ́n á sọ nọ́mbà wọn. ẹ ṣeun nọ́mbà tí wọ́n lè pè mí sí ẹ lè pè mí sórí WhatsApp nọ́mbà tí a mọ̀ sí +229 66 34 27 28 ẹ lè pe Nàìjíríà nọ́mbà mi náà sórí 081 39
3968 1162. àlejò wa ẹ bá wa dágbére fún àwọn tí ń wò wá lórí Lockdown TV pé. ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ni lápapọ̀, pàápàá jù lọ́wọ́ olóòtú àti àwọn tó ń wà nílé náà. mo dúpẹ́ lọ́wọ́ yín. mò ń bẹ̀ wá, mò ń rọ̀ wá kí a máa follow wa, ẹ máa follow wa, ẹ sì máa bá wa wo Lockdown TV ní òrèkóòrè. ẹ ṣeun. àlejò wa ẹ ṣeun gan, ẹ ṣeun, a kí yín púpọ̀ nítorí pé a pè yín ẹ jẹ́ wa lórí Lockdown TV láwa. A máa fi àsìkò yìí dágbére pé bó bá di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí náà ni Omofoloruncho Akan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọlọ́run aláàgò. Ẹ ṣeun, ó di ọjọ́ mẹ́jọ. so ìbéèrè tí máa béèrè lọ́wọ́ àlejò wa náà ni pé ǹjẹ́ tí a bá tún pè é ní ìgbà míì, ǹjẹ́ ṣé ẹ máa ní àǹfààní láti jẹ́ wa. bẹ́ẹ̀ni, kò sí wàhálà. àtẹ́ǹtà ẹ̀ tẹ́ bá ti pè mí, a máa jẹ yín ní lípè. gbogbo ìgbà tí a bá ti pè yín ẹ máa dá wa lóhùn. kò sí wàhálà. àlejò wa ẹ bá wa dágbére fún àwọn tí ń wò wá lórí Lockdown TV pé. ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ni lápapọ̀, pàápàá jù lọ́wọ́ olóòtú àti àwọn tó ń wà nílé náà. mo dúpẹ́ lọ́wọ́ yín. mò ń bẹ̀ wá, mò ń rọ̀ wá kí a máa follow wa, ẹ máa follow wa, ẹ sì máa bá wa wo Lockdown TV ní òrèkóòrè. ẹ ṣeun. àlejò wa ẹ ṣeun gan, ẹ ṣeun, a kí yín púpọ̀ nítorí pé a pè yín ẹ jẹ́ wa lórí Lockdown TV láwa. A máa fi àsìkò yìí dágbére pé bó bá di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí náà ni Omofoloruncho Akan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọlọ́run aláàgò. Ẹ ṣeun.